Africa Content TV. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe kà ní èèbó, màá tún wá sọ fún wa lẹ́ẹ̀kan náà ní èdè tiwantiwa, ẹ jẹ́ a wálé. Ètò yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ètò yìí wà fún láti ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti jẹ́ ohun tí wọ́n fẹ́ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti kọ́ àwọn iṣẹ́ ìrí tẹ́lẹ̀, bò nípa ìdènà kan tàbí òmíràn a lè kọ́ débi tá a fẹ́ dé. Ẹlòmíì pàápàá ti kọ́ tó mọ̀ dáadáa ṣùgbọ́n tí ò sí àǹfààní tàbí orí ọ̀fẹ́ láti rarinṣẹ́. Mo mọ̀ pé aláwọn èèyàn bẹ́ẹ̀ láàrin wa. A dẹ̀ láwọn èèyàn mìíràn tó jẹ́ wípé ìfojúsùn wọn ni wípé ń táwọn fẹ́ ṣe ní torí ẹ̀ náà ṣe wà níbí lónìí. Gbogbo táwa náà rò papọ̀ nìyẹn. Ẹlòmíì máa ń gbà nígbàgbọ́ wípé àwọn ọ̀dọ́ tí wọ́n bá níṣẹ́ lọ́wọ́ àwọn ló ń dà lúrú torí pé wọ́n yọ̀lẹ ni. Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ rárá. Èmi gbàgbọ́ wípé àwọn ọ̀dọ́ ìlú Ọ̀yọ́ kò rí bẹ́ẹ̀ rárá fún wọn. Àwọn ọ̀dọ́ ìlú Ọ̀yọ́ wọ́n jẹ́ àwọn tó láfojúsùn fún rere tí wọ́n dẹ̀ fẹ́ ṣe nǹkan rere. Ṣùgbọ́n fún ẹlòmíì ó lè jẹ́ nítorí pé kò tó bá a ṣe lérò láti lè ṣàwọn nǹkan tá a fẹ́. Gbogbo eléyìí náà ni kábíyèsí rò papọ̀ tí wọ́n fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ tí wọ́n ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti gbé irú ètò yìí kalẹ̀ fún ìlọsíwájú ìlú Ọ̀yọ́ ni o àti gbogbo àgbègbè ẹ̀. Kì tí wọ́n ṣe fún ìlú Ọ̀yọ́ àti àgbègbè ẹ̀ nìkan ṣùgbọ́n fún ìlọsíwájú ilẹ̀ wa orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn eléyìnbó máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní má fún mi lẹ́ja jẹ ṣùgbọ́n kọ́ mi bí èmi fúnra mi ṣe lè pa ẹja. Irú ẹ̀ ní ètò ẹ ṣeun adúpẹ́. Irú ẹ̀ ní ètò tó ń wáyé ní ọjọ́ ti tòní, èló la fẹ́ fún yín tó fẹ́ tó yín. Bá a fún yín lówó á tán níjọ́ kan náà ni. Torí ẹ̀ la ṣe rò wípé ṣùgbọ́n tá a bá lè rò bá a ṣe lè ṣe láti ní wípé kí àwọn ọ̀dọ́ wa kí wọ́n ní iṣẹ́ lọ́wọ́, ó máa fi ran orílẹ̀-èdè lọ́wọ́ náà ni, pàápàá jùlọ ní ìlú Ọ̀yọ́ àti agbègbè ẹ̀. Tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́, bóyá ẹni tó ń ṣe tailoring ni, bóyá ẹni tó ń ṣe hairdressing ni, bóyá ẹni tó ń ṣe makeup ni, ìgbà tẹ́yìn náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ti di dandan. Nígbà tí iṣẹ́ ìbá ṣe ń gbòòrò tó ṣe ń tóbi sí ní agbára lọ́wọ́ Ọlọ́run alààyè tó ṣílẹ̀kùn ọjọ́ òní, gẹ́gẹ́ bí èmi ti mọ̀ wípé gbogbo iṣẹ́ tẹ́ ẹ kọ́ yìí ẹ fi ṣe rere. Ẹ ó kọ́lé níbẹ̀ o, ẹ ó ra mọ́tò níbẹ̀, ẹ rán àwọn ọmọ nílé ìwé níbẹ̀. Ọkàn yín á balẹ̀ lórí gbogbo iṣẹ́ yìí. Nígbà tí iṣẹ́ yìí bá ṣe ń gbòòrò sí, ó ti di dandan kẹ́yìn náà gba àwọn èèyàn mọ́ra. Ìgbà tẹ́ bá gba ọ̀dọ́ kan àbí méjì àbí márùn-ún àbí mẹ́wàá àbí 20 àbọ́gbọ̀n tí wọ́n bá yín ṣiṣẹ́, ṣe bó tún mú kí ilẹ̀ wa náà kó tún máa fi tẹ̀síwájú náà ni. Torí ẹ̀ la ṣe wò pé ètò yìí ṣe pàtàkì fún ìlú Ọ̀yọ́ àti fún agbègbè ẹ̀, pàápàá jùlọ fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Tí mo dẹ̀ mọ̀ wípé ní òní tí a ti bẹ̀rẹ̀ yìí, ní ọlá Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ òní tá a fìdí ẹ̀ sọlọ̀ lónìí, ní ọlá Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ọba Abímbọ́lá Akeem Owoade kìíní, àti ní ọlá gbogbo àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ dó pátápátá. A bẹ̀rẹ̀ ètò yìí ní agbára lọ́wọ́ Ọlọ́run tí mo dẹ̀ mọ̀ wípé ó ti yọrí sí rere náà. Ẹ jẹ́ kí gbogbo wa fi ọkàn balẹ̀, àsìkò ti wà ní. Ẹ jẹ́ àfọkànbalẹ̀, gbogbo wa la máa rí tiwa ṣe. Ẹ jẹ́ àfọkànbalẹ̀, ó ti di dandan gbogbo ètò yìí a ó fi ṣe rere. Ọpẹ́ mi náà tún wá pọ̀ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ tán fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí láti jẹ́ kí ètò yìí kó wá sí ìmúṣẹ. Ẹ ṣeun gan, Ọlọ́run á máa tẹ̀yìn síwájú o. Ẹ máa lọ re, ẹ máa bọ̀ re o. Ọkọ ọba àdó ọba kò ní ṣayín lẹ́sẹ̀ o. Ọlọ́run á máa bùkún fún yín o. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Bẹ́ẹ̀ ṣe ní lérò ọkàn láti máa gbé àwọn ọ̀dọ́ lárugẹ, Ọlọ́run á máa tẹ̀yìn náà síwájú o. Ẹ ṣeun adúpẹ́. Ẹ wá jọ̀ọ́ gbogbo tó bá ní ká ṣe ẹ jẹ́ ká ṣe.
gbogbo tó bá ti ní ká rìn sí ẹ jẹ́ ká tẹ̀lé gbogbo ìlànà àti ètò tó bá fi lélẹ̀ nítorí tiwọn kọ́ nítorí tiwa náà ni. Ẹ̀yin náà wò bá a ṣe pọ̀ àwọn mìíràn tún sì tún ń bọ̀ náà gbogbo wa náà ló máa kàn ẹ jẹ́ àfọkànbalẹ̀ gbogbo wọn bá ti ní ká ṣe mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà àti òfin tó bá fi kalẹ̀ fún wa kí gbogbo ẹ lè lọ bó ṣe yẹ kó lọ ní ìrọwọ́ àti ní ìrọsẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ agbọ́ràn sí wọn lẹ́nu gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ṣe sọ fún wa wípé ó ṣe pàtàkì fún wa wípé àwọn ọjọ́ tó bá fi àwọn ọjọ́ ẹ̀kọ́ sí pé ká máa wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fojú sí i. A ní fẹ́ pé kọ́kọ́ wa ní ẹ̀kọ́ ká má lè mọ̀ débi tó lápẹẹrẹ. Ẹ jẹ́ àfojú sí dáadáa ẹ jẹ́ àfọkàn sí ẹ jẹ́ àfi gbogbo ẹ̀mí gbogbo ara àti gbogbo ọkàn wa ṣe. Mo dẹ̀ mọ̀ pé bá a ṣe ń ṣe léyìí Ọlọ́run á ràn wá lọ́wọ́ Ọlọ́run á bá wa ṣe. Ẹ ṣé o a kú oríire náà torí mo mọ̀ pé oríire kan ní tó wọ̀lú Ọ̀yọ́ oríire náà bá wa kalẹ̀ o. Ẹ ṣeun a dúpẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀yin èèyàn mi wípé àwọn tó wà nídìí ètò yìí láti jẹ́ kí ó ṣeé ṣe àwọn náà ná dúró ní ẹ̀gbẹ́ mi yìí tá à ń pè wọ́n ní Princess Títílayọ̀. Mo wá fẹ́ fa ètò yìí mo fẹ́ fà lé wọn lọ́wọ́ láti jẹ́ pé kó di ṣíṣe tí mo dẹ̀ mọ̀ wípé ó ti di ṣíṣe. Ẹ ṣeun gan ẹ ṣeun a dúpẹ́ ètò yìí agbélé yín lọ́wọ́ tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ti bá yín ṣe ó ti di ṣíṣe. Ẹ ṣeun gan o a dúpẹ́ Ọlọ́run á máa tẹ̀yìn síwájú. Gẹ́gẹ́ bí a ti gbọ́ láti ẹnu ayaba wípé a ti bọ́ sí agbami ètò lẹ́kùnrẹ́rẹ́ nígbà tí ọba ti fàṣẹ sí tí wọ́n sì ti fa ètò yìí lé ọmọọbabìnrin Títílayọ̀ tí wọ́n wá láti ìlú Èkó tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ikú bàbá yèyé. A ní ìgbàgbọ́ wípé pẹ̀lú àṣẹ ọba ètò ti ṣeé ṣe gbogbo ìlànà tí wọ́n bá fún wa láti àárọ̀ yìí lọ ẹ jẹ́ ká máa tẹ̀lé yóò ju wa ṣe o. Ẹ ṣe kábíyèsí f'Aláàfin. Kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí fún pẹ̀kun ọba. Kábíyèsí o. Ẹ ṣe kó. A kú ìfarabalẹ̀ o bí a ṣe ṣe àlàyé fún wa ètò yìí tí ó ti gbéra sọ báyìí ní ọjọ́ Thursday a ṣe àlàyé fún wa pé a ó kéde fún wa àwọn ibi tí tó ti wáyé. Aláyọ̀ láti sọ fún wa pé bẹ̀rẹ̀ láti ọ̀la lọ gbogbo wa tá a wà níbí yìí a yunifásitì Àtìbà yunifásitì tó wà ní ìdí Gẹ̀dú ibẹ̀ ni gbogbo wa ó lọ láago 9 àárọ̀ ọ̀la. Aago 9 àárọ̀ ọ̀la Àtìbà yunifásitì. Tí ẹ bá gbọ́ nǹkan míì àwa ká sọ èyí tá a sọ lẹ́gbọ́ yìí ní ojú kan náà nínú họ́ọ̀lù Àtìbà yunifásitì òun ni ìpín kọ̀ọ̀kan ó ti wà.